ṣúgà ìmọ̀tì tẹ́ ń pe olólùfẹ́ yín ẹ tún wá wọn fìgbéraga sí ẹ dákun láyè ló ganan ń ta ṣúgà lọ́jà bí bá 50 náírà ní 50 náírà péré ẹ tún wọn fìgbéraga sí níbi táwọn orúkọ gidi wà, àwọn orúkọ tó yáàyì bí epo bẹntiró, àpò rẹsì, àpò ẹ̀wà, àpò sẹ̀mó. Ṣé yóò máa yẹ tí wọ́n ń ta àwọn nǹkan wọ̀nyí lọ́jà ni? Bẹ́ẹ̀ bá pè wọ́n láwọn orúkọ yìí ara wọn ṣẹ́gìrì pé olólùfẹ́ mi nífẹ̀ẹ́ mi ó fi mí wé nǹkan gidi, wọ́n bá tẹ̀wọ́ gidi fún yín lẹ́ẹ̀bà gbowó. Ẹ dákun ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ tí wọ́n á padà wá dúpẹ́ lọ́wọ́ mi. Ẹ̀yin tèmi, kò sí ohunkóhun tí ẹ̀ ń là kọjá tó jẹ́ wípé kò tí ì ṣe ẹnìkan rí. Ẹ má jẹ́ ká ronú àròjù nítorí tá a bá wo dúdú ìfọ̀n àhọ́ra dé egun. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí fúngbà díẹ̀ ni, ó ń ṣọmọ lókù bẹ́ẹ̀ ni, wọn ò ní sí pẹ̀lú òkú àwọn òbí ẹ̀. Gbogbo ohunkóhun tá à ń là kọjá lágbára ọba mi òkè, gbogbo ẹ̀ ní ọba mi òkè yóò bá wa yanjú pátápátá. Àkúkú ní máa bá báyìí lọ. Ìgbà yìí le lóòótọ́, ṣùgbọ́n ọba mi òkè yóò bá mi sọ gbogbo ohun tó le pátápátá, yóò bá mi sọ dẹ̀rọ̀ fún gbogbo wa. Àní ríbi ọdún tó ń bọ̀ yìí, ọdún ayọ̀ ni yóò jẹ́ fún gbogbo wa. A kú ìpalẹ̀mọ́ ọdún Àmọ̀kẹ́ ọmọ bàbá Abílí yín náà ni. Ire o, ire owó.